ẹgbẹ́ ń díẹ̀ báyìí. ẹ bá fẹ́ ẹ̀yọ́ ń bí. Ó dáa bá ẹ̀dákẹ́ gbàgà ni. Ẹ má kúnlẹ̀, iṣẹ́ okúnlẹ̀ mi ń ṣe, mo ti mọ tí ń jẹ́ okún. Ẹ̀yin náà yẹ báyìí díẹ̀. Kò sí tí ó sàwọn tẹ̀ ń dín lójú mi. Ẹ̀sùn díẹ̀. Ẹ̀sùn tí bẹ́ẹ̀ ṣe wọ́n. Kò sí nǹkan kan tó lè ṣe wọ́n. Àṣà tí ó wọ yàrá gbọ́mọdìẹ yóò forí gbà kù mọ́. Gbogbo àwọn tẹ́ ń kó bọ́n tẹ̀lé inú Ọlọ́run ni wọ́n ń gbé. Àwọn tó tẹ̀lé àwọn dé bí mú pàdá ní àmókò ọjọ́ tẹ́rà bábílà. Ó ń bẹ̀rù àwọn tẹ́ fi ń tẹ̀lé aká. Ògbójọ́ náà tẹ́yẹ ń sọ. A ní lọ. Bẹ́ẹ̀ béèrè àjùbà. Alā yā Rasūlallāh yā khayra mursalīn alayka salātullāhi lā tatanāhā. Ẹgbọ́n kan náà bí ẹ̀sìn yòǹbó ẹ̀. Alā yā Rasūlallāh yā khayra mursalīn. Àwọn obìnrin ní àgbà kò kíní yòǹbó ẹ̀ dáadáa wọn. Alayka salātullāhi lā tatanāhā. Alayka salātullāhi lā tatanāhā. Fàyà fawza man ṣallā alayka minal warā. Salatan ya'ummul kawna minka sanāha. Kí Ọlọ́run sì bá wa kí. Ìwọ́n tó bá rí pọ́lọ́run yìí sọ bá kà tó kẹ́ ọ ní Allahu Akbar. Allahu Akbar. La shabiha. La shabiha. كل الأكابر أخذوا لقواه. كل الأكابر أخذوا لقواه. Ọba tí kò sí nǹkan tí ò ní tẹ̀ fún. Bọ́ọ̀ bá tẹ̀ lọ́rọ̀ wọ́n yóò tẹ̀ ọ pẹ̀lú túláàsì. Tó bá rò ní pé ńgbà tó dáa fún ọ, tó bá bàjẹ́ sọ̀rọ̀ ní pé. Àbí? Bárabá dé ọ̀tọ́ ọgbà tí ẹ pèrò tọ́ ní pẹ̀lú àwọn ọgbà tí ẹ pèrò. Bárabá ní ọ gbogbo òru ní òṣojú rẹ̀. Allahu Akbar. La shabiha li kibrihi. Dọ́mì gúrú rẹ̀. Kulli akabiri akhadau liqwāhu. Kulli akabiri akhadau liqwāhu. Mo kí Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Ìlọrin l'Ànábì ń gbé ẹ̀sìn ìwé dáadáa. Ẹ tó bá lé mi ń sọmọ lọrin ń wá wàhálà ni. Àwọn tó yẹ lọrin yọjú sí pé àwa la ní. Wọ́n tó bá lé mi ń sọmọ lọrin tí ì dénú lé ni. Kò sílé tó ọtún tó ga tó ní kàmí ní lọrin. Tọ́rọ ọmọ wọn lè ní. Ìyá máa ń wọ̀ bí hubbil Mustafa qad uli'u. Ìsọkúsọ. Zidu alayhi mina salati wa akthiru. Ṣe pìtàmí tẹ́ ní sọ tàrájí àgbà. Ọmọ bàbá lè mi. Yakfika fakhra ya muhibba Muhammadin. Annal muhibba ma'al habibi sayuhsharu. Mo rò pé yóò bá nẹ́bí ilé. Yakfika fakhra
محب محمد ẹ̀yin ọkùnrin Yorùbá níbi ìdáwọ́ أن المحب مع الحبيب سيحشر ọlọ́rúgbó أن المحب ọlọ́rúgbó مع الحبيب سيحشر. wọ́n ń bi ẹnìkan pé kí n fàárí rẹ̀ ó lè ní fàárí pàkọjá pé èmi àtànẹ́bì láàjọ dìde lọ. يكفيك فخرا nígbà tó náà bá ní ó nàró ń wọnú ẹ̀ tí ó nàró lẹ́yìn rẹ̀. يا ó lè محب fẹ́ pààjú kí n wà lẹ́yìn ànábì lọ. محمد òkè bàbá wọn ẹ́míà شيخ okùn méjì ó kẹ́ ọ̀kan tó kilẹ̀ dáadáa. يكفيك فخرا يا محب محمد لا تخاف درك ولا تخشى أن المحب ولا حول ولا قوة إلا بالله. مع الحبيب سيحشر أن المحب مع الحبيب سيحشر. ẹni tí ò bá ní bíbí kì í mọ iyì bíbí o. ẹ̀yin tẹ́ ẹ bá tí ò ga sí wàhálà ẹ̀yin dára yín náà. ta ni ẹ pé wò ní ọ̀nà bàbá tiẹ̀ rí. ìwọ wọlé èsì ọ̀nba alákìísà ajá kò ní nà ọ́ aṣọ rẹ ní òyà wèrè wà di méjì. wọ́n tó gbé jíìpù wá bí ìjà wá dé ọ̀ tètè pé ìwọ náà ń lẹ́kọ̀ọ́ ó ní lẹ́kọ̀ọ́ mọ́ ọkọ̀ rẹ ni wọ́n bàjẹ́ ọ wà nínú òrùn sùn mọ́. فما الفخر ما ليست له أولية. gbogbo ẹni tí ò bá nípìlẹ̀ kò ní fàárí. يعد kò ní fàárí rárá. إذا عد القديم ولا ذكر. wọn ò dá padà sọ́dọ̀ àwọn ẹni ìpìlẹ̀ pé àrọ́mọdọ́mọ àwọn ẹni báyìí. الله. bàbá rẹ̀ ò sínú ọtí rántí nù lú ẹ wá ló ṣe ayé ṣe ó padà sípìlẹ̀ òṣìṣẹ́ fi ni. kò ní tán lára máa wèrè kó má kú yíyà. فما الفخر ما ليست له أولية. adékèlékún wọn bọ̀ o. يعد إذا عد القديم ولا ذكر. kí lè bàbá aláàjì àgbà رحمه الله. òkè ogun tí ń já aláàjì àgbà lọ́wọ́ Sheikh Adam kí àgbàjì àtàwọn tí ò ké lọ́dọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn afáàní dorí atẹ́gùn òru kéwú fẹ́ yíyan lórí àáfàá kájù kan lọ ẹ̀kan òjù kan lọ sẹ́ẹ̀ ti dọ́rùn ẹ̀ ti mà bẹ́ẹ̀ ẹ mọ bọ́lọ̀ ti ń ṣe àwọn tẹ̀lé tó bá tẹ̀ ẹsẹ̀ wọn tẹ́ fi kú ẹ sì ń bà wọn ló kọjẹ́ ǹdíjà alẹ̀ wọ́n ti kú tẹ̀ tí wọ́n nísinmi. سلامي على أهل العلوم فإنهم. ó dáa ní ìsìn tá a bá ní mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ àkàbà ọmọ yíyà ń sọ̀rọ̀ ṣé mọ̀rìkàsí ni ẹ sádàbí ni ẹ ṣé sùmùrà ni ẹ ṣé wọ́n yí sàfà gbọ́dọ̀ àkàbà alábìdùn àgbà gbọ́dọ̀ àkàbà abíkọ́ rẹ̀ gbọ́dọ̀ àkàbà bìmásà gbọ́dọ̀ àkàbà rìgìdì wọn bàbá tẹ̀jídì ní àgbà ńkọ́. سلامي على أهل العلوم فإنهم kí lè pa àwọn aláya. مصابيح علم بل نجوم سمائه. kí lè pa àfa àkọrọ àgbà. مصابيح علم بل نجوم سمائه. ẹ kàn bẹ ọkùnrin kó má lọ bọ̀ mọ́. بهم ọ̀pọ̀lọpọ̀ tí ẹ rí tẹ̀ bá fẹ́ ṣe àwọn ọ̀gá yín ẹsẹ̀ mi ẹsẹ̀ àwọn ọ̀gá yín kẹ́ mọ́ sẹ̀mí dà. بهم يهتدي. ẹ̀yin náà tẹ̀ ń pín ẹlẹ́mẹ̀wá ẹ̀ ń rí náà jòkó. من يقتدي بعلومهم wí dára kí n gbọ́. ويرقى بهم ذو الداء علة دائه. ẹ máa kí ẹ papọ̀ ẹ̀yin àfa. ìwé lẹgbẹ́ yín nínú wọn tẹ̀ ń fi kan bú kan. níjọ́ tí wọ́n ti lọ tún múrú wọn wá.
bẹ́ẹ̀ kí ó bí wọn ṣe lè dàbí wọn ni irọ́. بهم يهتدي من يقتدي بقلوبهم ọmọ gbogbo àwọn àfáàlì mi ويرقى بهم tọ́rọ irú wọn ló bí mi. ذو الداء علة دائه àwa nítàn àìsàfò mọ́nú àfáà tó à lè rí yàn fín ẹni bá jàjà kí wọ́n sì èrè òun là kọ́kọ́ òun náà sì ní ó jópin níran wọn. ويرقى بهم kò rẹ́ni tí ó sẹ́ràn sí lọ́rùn. ذو الداء علة دائه mo káyè tí kádàrá gbè kádàrá mọ̀ gbè yìí gbogbo ẹni tẹ́ jókòó yìí òṣèlú lẹ́sẹ̀ lè ń dán báyìí wọ́n súnlé ẹlòmíín náà ni òṣèlú tẹ́yìn fi ń pààrà mọ́ kàyà mi ò tí kú lẹ́wọ̀n dùn ní. ẹ mọ́ poro tó máa bó lórí rìnrìn fìlà yín wá ń dán yọ ẹ̀wọ̀n ráyé wà ẹgbẹ́ sẹ́ gílétà ni tẹ̀wárà tí a jẹ máyé ní òṣèlú bàtà wọ́n lù láàrin ni gbogbo pósítà lọrin yìí òní ò lẹ́ka ṣùgbọ́n tí a bá ń pè oríire wọn ní rántí ẹ̀ ọlá bí yóò kí ni kò tó ń pa àwọn ọmọ ọ̀rọ̀ tíjọ́ láyé ò bá dojúrú wọn ìrántí ọjọ́ tó bá pípò torí kò sínú olóríire ẹjọ́ tí mo lè sọ̀rọ̀ ń bí. بهم يهتدي من يقتدي بعلومهم ẹgbẹ́ yóò pàdé bí òní sọ̀fò. ويرقى بهم ذو الداء علة دائه wọ́n kí gómìnà. kí gómìnà. èèyàn ni gómìnà Abdulrahman Abdulrasaq èèyàn ni kódà ọlọ́run kàn ní kí wọ́n gbanú olóṣèlú jáde ni wọn ò lábòsí òṣèlú lọ́wọ́ torí tí ń jó olóṣèlú tí a bá dalẹ̀ wọn ò dá sánmọ̀ gómìnà yìí ò sí mbẹ̀ ẹ̀yà ilẹ̀ ó tàn wọ́n tún wá lọ dá sánmọ̀. ويرقى بهم ẹ̀jísẹ́ mi ẹni èèyàn wọn ọ̀rọ̀ wọn dagun mẹ́rin àná. ذو الداء علة دائه tí wọ́n yẹ sàn yẹ́rọ wọn pè é pé sẹ́kùn gómìnà ti jòkó báyìí èèyàn nu ẹ tó bá ga tí òfin tà fáfáfá ó fò ní kò ní bà láyọ̀. wàá zó gbòòrò jẹ tẹ̀méjì ká wọn lọ́gùn lọ́dọ̀ lọ sunkún bá lóòrùn sọ sákọ́ni. عظم ذوي علم gómìnà owó fà láwọn àsìkò kan wà ní medical trip wọn wàá mọ̀ pé mo ti travel àwọn àdọ́fà náà ákìtì fi mọ̀ àgbẹ̀bọ̀ pé padà kò sí ilé wọn alábòsí ní ṣèbílé rẹ ń bẹ̀ ń lọ kílé rẹ ẹ kóòtù mi. ẹ̀ẹ̀mejì ni wọ́n bá mi lé ìkan mo wà lẹ́kọ̀ọ́ ètò mo wà lábújá àwọn abá mi lábújá. ذوي علم èèyàn ló وأحسن إليهم àbẹ́yẹ̀ kọ́ ọlọ́jọ́ yìí náà jọ kó lè lọ́dọ̀ rẹnu yìí àwọn ẹmọ bí ẹ kù sí ìkà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kù lọ́kàn tí. وأعظم ذوي علم وأحسن إليهم وبالمصطفى فاختم بأحسن أسوتي. tàbí nílé tá a jòkó tì lónìí ọmọ àwọn ẹni ọlọ́run wọ́n lè nípò tí ń lò síbí àbí dókítà sáré wọn phd ní àbí phd ọ̀dà wọ́n kàwé débẹ̀ àmọ́ kó àmọ́ kọ̀ǹtúrò èèyàn á kó jọjọ àwọn sọ ìdẹ níbẹ̀. dókítà mélòó wọn pè é ti báyìí lẹ́yìn kó máa kọ́ ọmọ kíláàsì káàkiri kó gbọ́dọ̀ kó jáde sálárì ẹ̀gán ni mọ́tò owó oúnjẹ ilé. àbí a mi ni wọ́n yí anú ayé wọ́n àdúgbò wọn pé tì lẹ́bàá tiẹ̀ pín nǹkan owó yín kọ̀ àwọn náà fi sípò máa pín ni. wọ́n ti kẹ́ command respect ládùúgbò Tajidini ni o Tajidini ni o agbó ọkọ̀ yín wọ̀jọba ṣùgbọ́n ní tí ẹ ṣe níran yín wọn ò dá mi lóhùn fa. أنا الموجود
olóore ni gọ́fúnà wa ti rí Malam Abdulrahman olóore. وتطلب سواي فلم تجدني. mo tún wá rí àṣàyàn kan lára gómìnà wa ní kíni wọn ò ṣe fáàrí bí ipò tí wọn wà. wọ́n ṣe fáàrí mbẹ́. ó léwọ́ bàtà òjò ńlọrun. تجدني في صدورك حين تدعو. wọ́n lómi lóde ẹ bá gbọ́dọ̀ yín lọ. bẹ́ẹ̀ni. wọ́n lómi lóde nínú kí wọ́n fẹ́ wo iṣẹ́ mi ní ẹ fẹ́ wò. iṣẹ́ mi náà fẹ́ wò. tí máa fowó Kwara sóge táàbọ̀ wo ní jẹ́. àbí. àwọn ọmọ kọmíṣánná mínísítà lásán tó wà lọ́ra brazil 20 million. 20 million. nǹkan ti ṣe. àbí. sókè tó kó àyà lọ ni. àbí kí ni wọ́n fi ń ṣe mọ́ òbí mọ́mọ́ kò sí ń pa àmọ́ ọkọ̀ gbé wọn fọ́ọ̀kàn mọ́. ẹni tẹnu rẹ bá ti fọ ìjọwọ́ rẹ lọ kò ní láti yọrí ẹnu gómìnà ò fẹ́. bẹ́ẹ̀ni. kò fẹ́ gómìnà Kwara kò wọ bàtà 75 million. wọn ò wọ́. ẹlẹ́kùnrin tó wọ bàtà 80 million tí ò ní fi tẹ́lẹ̀. àbí. ṣé yóò kó lérí ni tí ò sí èrè. وحين تقوم ọkọ̀ gani mo kí. تطلبني تجدني. kí ló kọ́ ẹ̀kẹ́ ìtẹ́ ìdákọ̀ alájúwa Salahuddin Senior advisor and counselor sí gómìnà ẹ̀yìn dájẹ́ rí ẹ̀sìn ẹ̀jùkú أنالي ما سجوه دمغورو تطلبني تجدني. العدوي وتطلب سواي فلم تجدني. Khalifa wa Adéwọlé ṣùgbọ́n تجدني في سواد ọ̀rẹ́ wa ló pè wá ليل عبدي. mo kẹ́yìn àgbàlagbà ẹ̀dá ọ̀kẹ́ council of elders mo kí ẹjọ́. قريبا منك فاطلبني تجدني. bàbá wa ìwọ́n wa tẹ̀jídí ní قريبا منك فاطلبني تجدني. jẹ́ orí bàbá mo ti rí wọn. gbàrà tí ń bọ̀ tí bàbá ń bọ̀. ó yẹ kí n lọ báyìí bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bàbá ti nàró ń gbọ́dọ̀ dán kọjá kí n lọ bá wá yàdọ̀ wọn torí jáde sódò kó bára ẹ tí ó bá dáa fún kọ́ lọ jòkó tàwọn àgbàlagbà lọ jòkó tàn àgbàlagbà. má tẹ̀ wọ́n mọ́lẹ̀ mo sì ní pé wọ́n ṣe gbìyànjú àti àjòkó yìí àwọn nípò ní ọ́fíìsì tá a wà kò sí tí wọ́n lè sọ nǹkan dà àlejò sọ́ọ̀rì ìfẹ́yìn bí ẹ̀ bá ṣẹrú wọn lọ́ni ó káyà ní kò ìyá ló fà á ó ti nàró bàbá àgbàlagbà yìí ara mi wá ń gbọ̀n wọ́n nàró irú wa ní ẹbí àgbà tó bá ti kanú kò lọ́mọ tó sorí ire mi. إذا بني أصاني لم يجدني. bàbá ọ̀rẹ́ wa ló pè wá سريع الأخذ فاطلبني تجدني. mo fún yín ní 50,000 سريع àtọ́ tó bá wù ìkẹ́gùn الأخذ فاطلبني تجدني. ẹ gbàgbé ẹ ọlọ́run ti fowó kún fáwa. ó ti fowó kún. إذا بني أصاني لم يجدني. سريع الأخذ. ọ̀kan nílágbájá kò mọ tó ní ìsọkúsọ mo mọ tí mo ní. bẹ́ẹ̀ni. ẹ tí ò mọ tó ní kò ní fádùn rẹ̀. bẹ́ẹ̀ni. wèrè ní wa ní nǹkan tí ì mà. إذا بني أصاني لم يجدني. ẹ tó wá wù ìkẹ́bùn náà àgbàlagbà ẹnà ọmọdé wọn bá pín bẹ́ẹ̀ kẹ́lẹ́ bá pín tọ́jú alẹ́ orí ẹ̀ tí wọ́n kòbíkòbí. سريع الأخذ فاطلبني تجدني. سريع
الآخرين فاطلبني تجدني wá sí yàgbá ẹ. فإن هو تاب تبت عليه إني أنا التواب ní n tẹ́ ń bùn mi Bẹ́ẹ̀ni. kí ni ó ní wọlé àti bùn yẹn. Àbí. أنا التواب فاطلبني تجدني ẹni bá yóò bá níbi òní sọ̀fọ̀. إلى عبدي أصاني لم يجدني ọmọ mi سريع الأخذ lálùbáríkà. فاطلبني تجدني سريع الأخذ فاطلبني تجدني ẹ mọ̀ pé lẹ́wọ̀n mo ti fẹ́ ìyàwó sàbá ni. فمن مثلي ẹnìkan mi ń sọmọ Ìlọrin ìyá ìyàwó mi àti bàbá aláyé ìyá kan bàbá kan ló bí ẹ. وأين يكون مثلي ẹ̀dẹ́kun tó yọ ló clear. ولي wọ́n lè mi ń sọmọ Ìlọrin ìsọkúsọ Ìsọkúsọ. ìmáàmù Akíbù Lágbàjì Lágbàjì. lónìí ni kò ní dọ̀la. Onídọ̀la. màmá tó bí ẹ bàbá adáàdì mi ìyá kan bàbá kan ló bí ẹ. ẹ gbàgbé ìsọkúsọ. وليس يكون فاطلبني تجدني ọmọ tìlé kọ́ ọmọ kankan tí ò ní dùn wọ́n. وليس يكون ọmọ náà mi ń ṣe lọrin ẹ wọ́n tún sí àwọn ẹ̀mọ́ lọrin ni. Àbí. فاطلبني تجدني Èyí ò náà tún wá. أتذكر ليلة ناديت سرا ألم أسمعك yá Bashir. جاء البشير مبشرا بقلوبه báwo ní ìtù. فملئت من قولي بشير سورا àbúrò gómìnà. تالله له قضى البشير بموجتي adékìlẹ́kọ́. لو أبتها ورأيت ذاك يسيرا mo lu àràfà kan bàbá náà wà lọ. Wọ́n lọ. àwọn àjọ ń gbélé kan náà. Lẹ́kàn náà náà àwọn gbé jọ fún wà. àkọ́kọ́ bísẹ̀ kejì èmi ń gbélé kẹfà. Bẹ́ẹ̀ni. tí wọ́n bá lọ sí haram èmi lè máa bọ̀. Bàbá ò máa bọ̀. àwọn ọlọ́dún kan wá dá àwọn sọ fún bàbá pé ó máa yọ lọ mú wá mọ́kà èmi náà ń júwe wọn o. bàbá náà kò sí àwọn adá bàbá dúró èmi náà wá ń bọ̀ wọ́n lẹ́nu táwọn wí ni bàbá lọ́mọ mi ni. أتذكر ليلة ناديت سرا ọ̀rọ̀ tí mò ń túwìtì fún yín nísìn Bàbá ń sọ yìí. tí wọ́n gbọ́ tí wọ́n ń tọ̀sán kìtàn bóun mo ṣe jọ bàbá tó báyìí wọ́n ságbéyà ni wàá gùn lẹ̀ Àbí. àbí ìdá bàbá mi mọ̀ ni. ألم أسمعك فاطلبني تجدني mo kí ọlọ́jà ọlọ́fà. ألم أسمعك mo kí ẹ. فاطلبني تجدني ọmọ ló ti chief imam Bẹ́ẹ̀ni. òfin kábíyèsí ọlọ́fà kí ẹ. أنا الرب الذي يخشون مني igbákejì ìyá lọ́jà Kwara ẹ̀kú ẹ̀yìn ìyá lọ́jà جميع الخلق tó ń súnbọ̀ díẹ̀díẹ̀ náà nù. Ń sún bọ́ọ̀nù. pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yín yóò bá mú fún yín. أنا الرب الذي يخشون مني ọ̀rọ̀ tí ò ní jágùn náà ni wọ́n á sọ kí ni ń jọpẹ́. جميع الخلق Dr. Gali جميع الخلق kí ni ń jọpẹ́. فاطلبني تجدني lọ́wọ́ ní kí n dúpẹ́ fún gómìnà bó lọ wí. علامة شكر المرء إلى حمده bó lọ wí. فمن كتم المعروف منهم فما شكر bó lọ wí. إلى ما صديقي نال خيرا فخانني Dr. Gali ẹ wò mí Ẹ wo bàbá. torí yín fapò. Bẹ́ẹ̀ni. Ẹ dá nǹkan mọ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ń bọ́mù kò sọ̀rọ̀ kò ní yé Bẹ́ẹ̀ni. bó láti yan ọmọ ajá tí ì gbẹ. ta ló ròyìn obìnrin fọkòbó ṣé bí yẹn lòdùn náà níbi àmàlà tẹ́sítì rò sí lẹ́nu ibi tó wà lòun ò níhùn wọ́n máa dùn omi lẹ́nu
ẹ tó wà bí nísìn ó mọ bí yẹn ṣe dùn kó sọ fún mi ṣe dùn tó wọn yìí sọ ara ló mọ ẹsìn fẹ́ lóyìn ẹ̀fọ́ kọ́bó kí ló ṣe rí ń bẹ n tá àjẹrí kì í dáni lọ́rùn mo fẹ́ jiyàn lónìí ọ̀jẹ̀rí ni ìyẹn sì ń dá mi lọ́rùn tó ń jẹ́rí. فما ذنب إني للذي خان أو فجر. ọ̀rọ̀ mi kì í kí bọ́ra wọn díẹ̀ tó dé mi àtọ́lọ́fà ní mítìn ọ̀rọ̀ tíráfù dé òní láti ọ̀fẹ́ sí mítìn. فما ذنب إني. bí ìbá ṣe pé bí Tẹ̀jídí ń ṣe tó lọ́wọ́ mi torí Tẹ̀jídí dáa epo yín ò dànù lọ́nà ntí gómìnà ní ẹ pín ẹgbà commission pé àáfò kọyìn àmọ́ ìmọ̀ ìdajì padà sákàǹtì mi tó bá wà láàrin tó ń ṣe bẹ́ẹ̀ ọ̀ ní soríire ọ̀ ń fún aṣọ tó gbẹ ọ̀ tún ń fún aṣọ tó gbẹ owó tẹ́lẹ̀ fún ẹ̀mẹ̀kún náà tó ní kọ́ máa dáadáa ti padà fún ọ gbá bí tó bá kó wọ àgbáríkà ò ní sí bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ ni ẹ máa ṣe àwọn atádìkà o ọlọ́run ó rí àtì fún ọ. فما ذنب إني للذي خان أو فجر. bẹ́ẹ̀ni. فما ذنب إني للذي خان أو فجر. ẹ jẹ́ kí gómìnà láṣeyọrí lọ́dọ̀ tí kọ́ ọmọ yín ẹ̀yọ́kù náà ti fi rán tí wọn ò gbé délé. tẹ́lẹ̀ wá sọ nìyẹn òsì ní dọ́gbónú sọ tó lọ́wọ́ wọn dọ́gbónú rán mi. فلو كان يستغني عن الشكر ماجد. ẹni bá Yorùbá náà bí òní sófò. بعزة مجده bàbá àdìgbàmí. روح مكاني. kápẹ́ ní ọlọ́run kápẹ́ ní èèyàn máa ga ju ọpẹ́ lọ ni. لما أمر الله العباد بشكره. ọlọ́run ní ká dúpẹ́ fún kí ni ò fọpẹ́ wá sí. kí yóò fi ṣe. وقال اشكروني أيها الثقلان. àmọ́ náà request ni ó ní gbogbo ẹ̀yin ńláńlá méjì ìyá àtàjànú ẹ dúpẹ́ fún mi ọlọ́run request ẹ̀ ni. ó béèrè fún ni. وقال اشكروني kápẹ́lẹ́ èèyàn máa ju ọpẹ́ lọ kí lọ́pẹ́ owó sì fọ́lọ́. أيها الثقلان. yálàjà èmi là á fún ọlọ́run ẹ dá mi lóhùn. ọdíkílẹ́kùn ò gbọ́ ẹ̀dẹ̀ ní wà lọ́la pẹ̀lú ògọ́ra wa yín lọ́dọ̀ akílẹ̀ yẹ kú lọ. وقال اشكروني أيها الثقلان. ọlọ́run náà wá ní ẹ dúpẹ́ fún mi. kí ló dé ìyá kan pa ìwọ́n bẹ̀yẹn. Làmá. kí sí ọ́tọ̀ mú oore tọ́ mú olóore. ibi ọ̀rọ̀ wà nù. káàrin yín mú oore nígbà mẹ́ẹ̀ mú olóore. mo kí ìyá àgbàjẹ ti mọ́kàdé. gbèsè tí bàbá wọn jẹ ọmọ san. gbèsè bá bá yín lẹ́san lónìí ẹ lọ kí ìyá yín kó ṣe. لما أمر الله العباد بشكره فقال شكروني أيها الثقلان. فقال اشكروني أيها الثقلان. Tẹ̀jídí ìyàwó yín dà lójú àpò. Honda tó jáde wá lọ́tọ̀ tó lọ dá kí wọ́n tó yọ̀tọ̀ mí ìyá tó kó mi rẹnu. فلو Lọ́kìyà كان يستغني عن الشكر ماجدا. àmọ́ ẹ̀yẹ tó fẹ́ lóògò bíi tiẹ̀ wọ́n ṣe ọkọ fẹ́ ni. بعزة مجدي Ojú tí ó lóògò sí wọ́n ti fọ́ ní ìgbò. أولو مكاني. بعزة مجدي أولو مكاني. Ọ̀sán nù gbèsè ọkọ rẹ nù. Làmá. Ẹ gbàgbé ẹ̀ bí ìyá ìṣe pọ́n tó bó ṣe gbé ká tó ẹni tí ń náwó ju ìyá rẹ lọ́nu. Ẹ gbàgbé ẹ̀ ó san nù gbèsè tí ń jẹ ni lórí nǹkó tọ àmúni ń jèrè. لما أمر الله العباد بشكره
gbogbo ìyàwó ọmọ tí ò fẹ́ rí ìyàkọ lójú lè jèrè ọmọ tó bí. kò lè jèrè ọmọ tó bí. gbogbo ọmọ fi sọ. ọ̀fẹ́ rí ìyàkọ rẹ lójú. ọ̀fẹ́ rí ìyàkọ rẹ lójú. irú bí ìyá ìṣèlú ọmọkà ẹ̀ obìnrin máa kára. kí ló ń kára fún. wọ́n wèrè tó wọ́n bí ní bá sọ̀rọ̀ wèrè. wọ́n so pa ọ́ ni. kọkọ rẹ fẹ́rẹ̀ ìyá rẹ mọ́kà tó ṣe bí wèrè. ọ̀fẹ́ lọ́tọ̀ nídé. Lama amara Allahu ali. wọ́n sọ fọ́kọ rẹ wọ́n lọ tún ṣàdúrà mọ́kà ọ̀nàwó láfíìsì wọ́n tó ń lo góòlù 10 million ìlówó ìṣàdúrà mọ́kà tó ń takò yakọ rẹ kò fẹ́ yé ọ ni. Lama amara Allahu al-ibada bi-shukri. ọ̀kadà ọmọbìnrin ọ̀ní ṣòfò. Aqala ashkuruni. pẹ̀lú ògo ọlọ́pàá ní délé ọkọ mi wò láyé rẹ. Ayyuha thaqalani. mo ti mọ́bìnrin délé ọkọ wò tọkọ rẹ bá kú rèwerèwe. yóò lọ pàdé wèrè kan tí máa ń mu àgbo àdàpọ̀. yóò máa ṣe kọ́kọ́ rẹ̀ òṣèlú sí abáforí ẹ̀jà kan náà. Aqala ashkuruni. yóò pàdé gbákọ̀. Ayyuha thaqalani. ẹyọ mi tí a máa bẹ ẹjẹ wọn jà kún kékeré. irú wa kí ó sùn lé pọ́nmọ́. ẹ ti jẹ sàrí ẹ lọ gbà wọn bí tẹ̀ ẹ́ ẹ jẹ́ fi alẹ́ kẹ́mi wọ́n gùn irú wa kí ó fẹ́ yín mọ́ etí òtún alẹ́ ó fẹ́ yín ló sì sí ọ bàtàbàtà kátàkátà lọ pàdé ẹni tí ń yọ ọ lò ó ní náwó ní olórí ìwòrò tí ò náwó ní sọ bàtàbàtà ọ pàdé ẹlẹ́mẹ̀wá lójúmọ́. Lama amara Allahu al-ibada bi-shukri. ẹlẹ́kọ̀ọ́ àwọn èèyàn tí wọ́n ti máa ti rọ̀ ti. Faqala ashkuruni. sọ fẹ́ mú wa ní àyè gbà ọ́. Ayyuha thaqalani. ẹni kí ni gẹ́gẹ́ lórí ají pọ́tọ́kọ. Faqala ashkuruni. ọwọ́ ní ìyàkọ̀ rẹ̀ pòṣe ayé ò pòṣe ní olórí. Ayyuha thaqalani. Dhal mar'u lam yashkur. èrè owó lára ló wọ́n. Qalilan asabahu. wọ́n kọ́ ti wèrè tí ò bá ti yakọ̀ rẹ̀. Walaysa lahu. ó ní bàbá wà sí lọ́kùnrin bá lọ ń sọ tiẹ̀ náà fún ọ. Dhalika fi sukur. àti yóò bá náà ti lọ lé. Dhal mar'u lam yashkur qalilan asabahu. ẹ ọmọ mi. Walaysa lahu. ẹ̀jẹ̀ aláyé. Dhalika fi sukur. وليس له عندك في شكور ومن يشكر المخلوق يشكر لربه ومن يكفر المخلوق فهو كفور. ìyá nani kan fún mi gba mo rí ẹ mo á tún rántí màmí. ọdún tí mo ní kí màmí wa lọ sí Mákà. Allahu Akbar. wọ́n máa tọ̀ wá ń bí tọ̀ bá fálù ìyá rẹ̀ ọ̀sìn òfò. táyẹ̀ mọ̀ mọ́ pàtàkì yẹ́ ẹ̀. ومن يشكر المخلوق يشكر إلهه ó ní dúró dè kí n tètè gbé wọn lọ́rọ̀. ومن يكفر المخلوق فهو كفور. ọdún náà prison services dà. dáńkì ni dámẹ̀rọ̀hún. bí a bá rí àwọn ẹni gbòòrò àti máa sá fún etí mara wọn. ومن يشكر المعروف ibi tí ẹ dùn máa ní bí wọ́n ti ju wẹ́rẹ́ tí wọ́n bá di kúkú kan fún ọdún márùn-ún. يحمدي dákun má di kúkú mi ti lọ lọ. يحمدي إلهه. ẹ wọ mi ẹ máa sọ ni ẹ̀yin náà ní wẹ̀wọ̀n. آمين. ẹni wẹ̀wọ̀n o pẹ̀lú ògo Ọlọ́run. ومن يشكر المعروف يحمدي إلهه ويضيف أضعافا على الحمد شاكر وأكرم. àbúrò màmá wọn ká tọrọ fún màmá ń bá tọrọ fún màmá. ومن يشكر المخلوق níbi ọdún wọlé náà. يشكر DPO tí ó di IG ni. ومن يكفر olóògbà kan ti ń dá mi dúró wọn ni mo lówó lọ́gbà ní promotion. ó ní promotion mo fẹ́
ǹjẹ́ fún ọ lówó ومن يكفر bí bó ṣe gẹ fìlà yìí ọlọ́mọdé yóò ṣàgbákò مخلوق yóò sì ọdún sí ìyàwó rẹ̀ tí nílẹ̀ tí níbi tẹ́ ẹ̀dẹ́ tó tẹ̀wọ́ fa sàárín tí ìṣẹ́tẹ̀ lẹ́wọ̀n ọlọ́jẹ́ débẹ̀ آمين aṣọ yìí tí ẹwọ́ ẹ̀ nígbà pẹ̀lú àbùkù ọlọ́jọ́kú ومن يشكر المعروف ẹ̀dọ́kọ̀ jẹ́ nǹkan mọ́jẹ̀mú ìkíra yìí dákẹ́ يحمد إلهه jẹ̀mọ́ wa dr gali ẹ̀ máa wò mí ọ̀gá mi kí n mú sọ wọ́n bí. ẹ̀dọ́kọ̀ kọjú sí mi Náà. èmi ni mọ́jẹ̀mú ọpẹ́ yàrá jẹ̀ máa gbọ́ Bẹ́ẹ̀ni. ẹ̀yin obìnrin ẹ̀ máa gbọ́ Ẹ máa gbọ́. ẹ̀dọ́kọ̀ ẹ̀dákun Náà. ká dúpẹ́ fọ́lọ́run ọ̀tọ̀ Ọ̀tọ̀. ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yóò du ọlọ́run àdáká rẹ̀ ni Bẹ́ẹ̀ni. àmọ́ ẹja rẹ̀ ni ká dúpẹ́ fún yàn ọpẹ́ tẹ̀ ń dá fún gómìnà lónìí tẹ̀ dìklíà pé òun lọ́rọ̀ ni kò sọ mí dé èèyàn mélòó ló lè sọ orú ẹ jòkó anílọ́ọ̀kì mi ló gbé mi ṣùgbọ́n tí ń bá wọ́n tíyàwó rẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ ẹnìkan lọ́wọ́ lójú ọmọ rọ́wọ́ mù Allah. tí gómìnà bá yọnu síyàn lónìí kí ló tó ń sú onílòkọ ló yí padà ládùúgbò wọn ó mọ ibi tí ó fi sí tó kọ ló yí padà dé sí níbi tó rẹ̀ lọ́tọ́ gbọ́kọ̀ wálé lónìí tọ́nà bá kọjú gómìnà síyàn ó kọ̀ ló yí padà ládùúgbò ọ̀rìn lọ́ gbọ́kọ̀ wálé. ومن يشكر المخلوق wọ́n ní kí ni àkọ́kọ́ khuduhu shakir lil mashkur Allah bàbá sẹ́yìn bínú bàbá wa mọ́ wọn tẹ̀jí dídí wọ́n ní àkọ́kọ́ bẹ́ẹ̀ yóò bá dúpẹ́ mo fẹ́ kẹ́ gbọ́ mi Náà. ẹ tó fẹ́ dúpẹ́ gbọ́dọ̀ lè tẹríba fún olóore rẹ Náà. ẹ gbọ́ mi jèrè Ẹ gbọ́ bàbá. wọn gbọ́ mi nílọrin bàbá àgbà Náà. ẹni tó bá ti ṣoore fún ni Ó ṣoore fún mi. mọ́jọ́ orí kú ò àgbà rẹ nù Àgbà rẹ̀ nu. ọ̀wá ńlá ọkọ̀ mẹ́rin tó fi ọ́ sípò lórí níjọ́ lọ́dọ̀ mi ẹ̀yìn Àbí. ẹ kọjú sí mi ń bí káàrin ẹ̀yìn tí ó ṣoore fún ìgbéraga rẹ̀ fi ń dúpẹ́ Allah. ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè lójú lẹ̀ ń pè lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ńlá ọkọ̀ ọmọ lórí lẹ́yìn ni Allah. iná tó ọfọ wọn ní gbedele àkọ́kọ́ nù májẹ̀mú méje ni Májẹ̀mú méje ni. bàbá sẹ bínú Náà. ọ lè tẹríba fẹ́ni tí ó sọ ọ́ dé èèyàn Sọ ọ́ déèyàn. olóore rẹ Olóore rẹ̀. tí máa lọ ọmọ bàbá pọ̀ ìgbádùn Náà. tó bá ti pọ̀ báyìí níjọ́ tí wọ́n ti wọ́ ọ̀nà mi pé ìwọ̀n bá ní ọ ṣe mọ́kọ́lé bá ṣe pẹ́ ẹni tí ò bá lọ kó dé kò lè mọ tó wà bí ká máa lu ara àmọ́ kì í ṣe ilé ọ̀rẹ́ wa yìí. ومن يشكر المخلوق gbogbo tó sọdún léyá ní àdúgbò wa lọ́dún ni olóore wa ni Bẹ́ẹ̀ni. slot tó fún wa ní wọ́n fi raṣọ ọdún wọ́n fi ra bàtà fọ́mọ wọ́n tún fi ra oúnjẹ sílé toró kan èmi náà ìjọta wálé àná màrún dọ́kì màrún Bẹ́ẹ̀ni. 50 ló fún mi Bẹ́ẹ̀ni. wọ́n ní ẹ máa pín káàkiri àdúgbò àwọn ọ̀rọ̀ wálé tèmi náà àti ọ̀rọ̀ yìí máa mú o tí ìbá tó sọ náà ta ní wàá kiri wa Àbí. wọn ò sàkámàjẹ wa ẹ̀yin òpùrọ́ tẹ́ gba nọ́mbà tá a rí pa Láàrin pa. àádá ikọ̀ mọ́ náà ẹ̀yin alábòsí rẹ̀. ومن يشكر المخلوق يحمد إلهه ẹ sọ fún gómìnà ẹni rẹ tó fi ọlọ́rọ̀ tẹ̀mí náà mo sì gùn yán bẹjọ́ náà Bẹ́ẹ̀ni. ọwọ́ ọ̀rọ̀ lẹ́bàá yẹn náà ni mo fi wá sí yẹn Wàláì. òdọ́dọ̀ àwọn èèyàn àwọn ìyá mi lọ búrẹ́sì ni wọn ò lè rẹran ayá bu adìẹ wọn náà sásọdún nú ẹ Wọ́n sọ ọdún nú ẹ̀. èmi náà dúpẹ́ fẹ̀yìn náà nù Bàbá ń dúpẹ́ bẹ́yìn náà nù. àbí olóore tí a nù Olóore tiẹ̀ lọ. mo sì sọ fún gómìnà náà mo láàárọ̀ wọ yín Bàbá sọ bẹ́ẹ̀. ẹ jẹ́ mo wà ń bẹ lánàá síbí ńlọ lóru ẹjọ́ sàbòsí ní yọlọ bìkẹ́ kò ní gbọ́kọ̀ rẹ̀ lọ ọkọ̀ tó lọ́fíìsì mi mo gbé lọ tí wọ́n á kọ́ mi sí tantan àárín ọ̀lẹ́ gómìnà èmi sọ̀dàlẹ̀ ni Rárá o. níjọ́ tó rẹ̀ mi ó ní tó ṣe lórí mi. ومن يكفر المخلوق فهو كفور
ẹnìkan wá lórí ẹ̀dá kan lójú agbo kí lọ sí láyé mi. Ibi kan ní tó yìn lọ́wọ́. Mo gbọ́dọ̀ lọ sí ìrànwọ́ Dr. Gali sí mi owó ìjánu. Níjọ́ tẹ ẹran yẹn tí a bá mi ní sáìtì mi tí owó yín wájọ́ náà bí mo sì mo gbàgbé ni. Ẹ ti rántí níjọ́ náà. Kò jánu. Wèrè kan ní ó fún mi lówó. Ó wá fún mi ní 92,200. Àpọ̀lọ́ jí mẹ́. Wọ́n máa ń yẹ ẹ tó fi orí rẹ pé kò ní kóró yìí ránṣẹ́ sí. kúrì màkàlùkọ́ Yahamadi láàwọ̀. Bẹ̀rẹ̀ lè yọ òpin rẹ̀ kò ní dábẹ́ bí rẹ̀ sórí ẹ̀. Wọ́n máa ń yá kí fún ìhùn màkàlùkọ́ fáwàkà fún. Èyí yẹ́ mi ṣe ń gbọ́. A lè tẹríba fún lóore wa. Òun ló ṣe ìyàwó wọn tó fi lọ bá kúnlẹ̀ wájú yẹ torí ìyá tó ń bí ọkọ rẹ̀ lólóore tiẹ̀ tí ò bá bá bí ta ni ó fẹ́. Olóore tiẹ̀ láwèé. Ṣé mo lè rí kìjà bí ẹsìn mẹ́nu mi? Ẹ dá mi lóhùn. Ṣé mo lè ka méjèèje? Wáìtì ni. Ìlànì. Olórí ẹni tí ò jà ọ́. Ṣé ìbámu lọ́dọ̀ gómìnà lánàá? Zaka. Mo ti sọ Zaka àbí àpàdé. Sọ́kọ̀ mi kí mi gbọ́ wá. Ṣé ọkọ̀ ìmọ̀mù sí? Ìdálí Mario Lam Yashkur. Kọ́lí ìlànà aṣọ bàrò. Wọ́n fà ní wọlé Zaka. Fọlẹ́ ìṣẹ̀lẹ̀ ooo. Zaka. Ìdálí kàfí ìṣùkùn. Bàtà yìí wà náà mi ń lọ nínú ìfà. Yashkuri màkàlùkọ̀ Yahamadi láàwọ̀. Ọlọ́rúgbó ti wò mí kọ̀ bàbá ọlọ́gbọ́. Ọmọ ìyá kí fún ilẹ̀. Míkàyá ìlú. Míkàyá ìlú. Yá míkà tí ń ṣe. Mai yashkuri màkàlùkọ̀. Ẹ má jẹ́ wọn bá bọ̀ àṣírí, ìlọrin ló rà sírí. Yahamadi láàwọ̀. Ó ní bí ẹ ṣe máa ń fà á tí máa fi yá. Tó pé lẹ́ẹ̀kan náà tí ó sì dá lẹ́ẹ̀kan náà. Wọ́n máa ń yá kí fún ìrìn. Ẹ gbọ́. Màkàlùkọ̀ fún Ẹjú tàjí ní òjòkó torí Ọlọ́run. Ó ti wà ní express ẹ̀yọ ọkùnrin tẹ̀ lọ́rùn wọ̀nyí. Ẹ dákun. White. Mo tí wọ́n ní sọ ni pé wọ́n ní kí n bá dúpẹ́ fún gómìnà. Kí n sọ̀rọ̀ oore. Wọ́n á túbọ̀ mo ti sọ tó pa àmì ká méje. Ọ̀ lè tẹríba fún olóore rẹ̀. Bọ̀dá yín lè mú. Wàmá yashkuri ma'arufa Yahamadi láàwọ̀. Tí a bá ní kí ni achievement mi jù láyé, àwọn àbúrò mi Ọlọ́run ní kí n yan kólà. Imam, chief imam. Wọ́n yóò dé fún àdáfàní àlàlí Hamadi Shakiru. Wọ́n ti jọ̀gbọ́n tí ń kọ́bà mi. Dr. Kamal, PhD holder ni. Èmi mo fi. Àbúrò mi ní ọ́. Bàbá ò jòkó. Ìdarí Mario. Bàbá ẹ̀dẹ́kùn ẹ ti ń lọ bọ̀ mo fà náà bíbẹ̀ yìí. Yashkur. Ẹ̀káì. Ẹ lásìkò láti fi kí wọn ẹ̀dá pẹ̀jẹ̀ pariwo àṣírí. Jàmá, bí wọn bá sọ̀kalẹ̀ sí wọn láńjọ́ náà, àti pèmí ń bàbá kò lè sí lẹ́nu wọn. Àjọ mú nǹkan títì ni. Oríire mi ní kí n kò lọ dáa fún ọ láti ta wá, ilé ò bá mú ooru fún mi. Mo lè ti fà wọ́n lápá. Sòkò ní àwọn náà láti pè mí ní bàbá. Dọ́là sí ní fiẹ́lẹ̀. Kọ́dà máa sọ fún ọ pé ẹ máa náwó yín lọ, ẹ máa ná tèmi mọ́. Àsìkò tí ń gbowó lọ yín ò tí ì tó. Kò sẹ́ni tí ò tí ì kọ́lé tí ò ní mọ́tò tí ò lọ mọ́kà nù. Ìdarí Mario Lam Yashkur. Èyí ó máa tẹ̀fẹ́ ni tó bá sọ̀rọ̀ fún ni. Ó láti jogún ìgbéraga lójú ẹni tó jù ọ lọ.
ìwọ náà ṣàgbàrẹ̀ ládùúgbò ọgbà tí ó fẹ́ ìyá rẹ̀ ìwọ olórí ibú abẹ́ igi. wèrè òní ò jíde ta òní ò kẹ́kọ̀ọ́ ń ta wọ́n ìbéèrè ẹ̀ wọ́n ti sọ sí pé ní ọba kú lọ wálé bàbá oríta bàbá igi wèrè aláìníláàkáì. Number 1 sẹ́tẹ̀lé mi lè tẹríba fólórí rẹ̀. Tẹríba fólórí rẹ̀. ẹ̀yọ́ mẹ́ni náà ń tẹ́lifí tẹríba fún olóore yín la jẹ́ lọ́nà wo afẹ́yẹ àjẹ́ ẹ̀yàkuyà àjẹ́ dìgbà tí ò lọ́mọ rí kí wọ́n fi ń fọná ẹ̀ ń sáàfù lábẹ́ èèyàn ẹ̀ máa sọ̀rọ̀ ká asọ̀rọ̀ kiri ṣé mo lè wí kejì o ń lọ gbé kẹun kó máa tábà lọ. ẹni kí ni ẹlẹ́ẹ̀kejì wà ó bùhú làwú Dr. Gali túláàsì ni kò fẹ́ràn olóore rẹ̀. Túláàsì ni. tí a bá ń sọ tí ò dá padà fọ́ di tí pé tí a bá ní ò dá sẹ́mi tó bá kèmí nìkan ò ní padà lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ni. fẹ́ràn olóore rẹ̀. Fẹ́ràn olóore rẹ̀. For better for what. Bẹ́ẹ̀ni. Àṣejùbọ́. Àṣejùbọ́. ọwọ́ sọ pé mánéjì ọ̀gá rẹ̀ dédé tó fi lé ọlọ́wọ́ tó bá dọ́dọ̀ rẹ̀ ọ̀lẹ́ exam ní fámìlì yìí ọmọ ẹ̀yìn lọ́kù sí ìwọ́n pẹ̀rọ ọdún níwọ̀n tó lè papọ̀ mọ́ tẹ́lẹ̀ tẹ̀mọ́gà ló fún ọtọ́ sómọ́lẹ̀ tó bá dáa fún ọmọ bẹ̀rẹ̀ ya fọ́tò gbàtọ́ parí ni tó yẹ burú ó wá gbóná síbi orí àgbò. Ẹjà mi. ó wá gbé sórí kínní àwọlé yá lọ́dún ní irun ṣèjẹ́kùn ọ ni gbogbo èèyàn lọ mọ́kà fẹ́fẹ́fẹ́ káàkó ní àwọn olùsanwó mọ́kà wọn mọ́ ara ni ẹlòmíì ò lówó kó lówó mẹ́rin ó sì lọ mọ́kà bọ̀ ọ̀wá fẹ́ràn olóore rẹ̀ wọ́n dìtẹ̀ rẹ̀ ọ̀dá sí kò lè yí ọ́ ọ̀ ń complain ọ̀nà tó fún ọ kéré olóòjẹ̀ ìlú àbí kádàrá tí ó gbé ọ ṣùgbọ́n olówó ààrẹ tí ò dáa fún ọ ẹ̀kan fi tiẹ̀ kún tiẹ̀ wá ní tásẹ́rẹ́ ló fún ọ lóòkàn rẹ̀ ọwọ́ orí ibú tó mú wáyé. nífẹ̀ẹ́ olóore rẹ̀. kàyókù àbí sinmi ẹnu mi. wà máa ń yọ ṣùkúrì màrúfà yahamadi láhàrú. ẹ bẹ́ẹ̀ kẹta. ẹlẹ́kẹta. ẹ dẹ́mi lóhùn. ìtìrọ́fù wú bí nìyẹn ti hì. ẹ̀gbọ́ wọ́n jẹ́ kó mà pé oore rẹ̀ dọ́dọ̀ rẹ̀. máa polongo rẹ̀ ká. polongo rẹ̀ ká. ẹ̀gbọ́n tí mo wí. kọ́ sí di bẹ́ẹ̀sì rẹ̀ báyìí. ṣé ramani défìlà rẹ̀ ṣé ramani bàtà rẹ̀ ṣé ramani. gbèléjú ó wà ní kí ló dé ó wà ní òun sì èrè nítorí oore tó fún mi. bẹ́ẹ̀ni àlùbáríkà rẹ̀ ní. lẹ́pọ́sà rẹ̀ wọ́n lè fi ṣe fìlà. bẹ́ẹ̀ni. tó bá bímọ lásìkò gọ́fúnà sọ ní ramani. sọ bẹ́ẹ̀. kí ló dé mo gbé lérí. bẹ́ẹ̀ni. Allah. ẹ̀yin lẹ́ni tí ó rọ̀ lẹ́ o ẹ̀ gbọ́ wọn ní bí ló mọ̀. fàlàwò kánà yá sàgìní àní ṣúkìrì máa jìdọ̀ lárúbáwá. lẹ́yìn sátì máa jìdì àwọn olóòrè máa kárí. àńtọ́ọ̀bù níjẹta náà mọ̀ wẹ̀ yìí wọ́n ti wá rọ́ kí mi láàárọ̀ yìí làbá yọ̀dọ̀ ẹnìkan wọn ẹja kì báàgì ńlá ńlá méjì tèmi tìlìmọ́mù ni ó kún dẹnu tọmọ yín náà ni ẹ bá gbà pákó èsì kóró kásùmá. àlàyé wàlá kánà yá sàgìní àní ṣúkìrì máa jìdọ̀. ẹ̀fọ́ dúpẹ́ wájú gbogbo ayé. Abdulrasaq Abdulrahman ó sẹ́yìn náà dèèyàn ṣẹ́gbọ́ ọmọ aláyé nù ọmọ wòlíì ọlọ́run. ẹ bá mi dúpẹ́ fún un. èmi náà dúpẹ́. àìsàtì májìdì. Dr. Tejidi ní èèyàn náà. àwọn olórí máa ká ní. kò dún lẹ́nu lásán.
لعزة مجدي Wọ́n tó bá rò mí lọ́jọ́ mọ́dún wájú mi o. أو علو مكاني. Gali Dr. Gali ẹ̀rùbí tí ó nẹ́tíwọ́ọ̀kì yìí sí Bẹ́ẹ̀ni. ẹ̀ bá bòjí sọ̀tánì àmọ́ ẹ̀ dókítà sí ṣèbó sí títì lọ́dà professor tó ti president ti mú ó kàwé yóò máa forí gbá gànà Bẹ́ẹ̀ni. kò sí tẹ̀sán nínú ẹ̀gbá ọlọ́run ní Mark Simboka Máa sọ kíyàwó rẹ̀ ó máa bọ̀ bẹ́ẹ̀ni. Abẹ́lé ń bò. ẹ̀rùbí tí wọ́n ti ń lo dọ́kítúrà tí ẹ̀rùbí tí wọ́n ti ń lò ṣé mo ní wọ́n sọ̀rọ̀ lọ́jẹ́ لما أمر الله العباد بالشكر ẹ̀yẹ sábẹ́ tẹ̀jídí ní فقال اشكروني sọ́jọ́ mímọ́ ìnìlá أيها الثقلان. jẹ́mọ́ Náà. ẹjẹ́ láti tẹ́ ẹjẹ́ ìnáwó ní ìsìn Bẹ́ẹ̀ni. Ẹ farabalẹ̀. ó kú bí ẹsẹ̀ mẹ́ta tí mo fẹ́ gbé Bẹ́ẹ̀ni. wọ́n bí ọlọ́pàá kọ́ mọ́ bínú mo fẹ́ tẹ́ yín lọ́rùn tó rẹ̀ tí a lọ́rùn Bẹ́ẹ̀ni. kánrin àwọn tí mo fún ní kiri ládùúgbò wa wọn ò ní ipá àti àfihàn sọdún bẹ́ẹ̀ni ẹ̀yin lẹ́jọ́ sọdún ìdọ̀nà Bẹ́ẹ̀ni. ìta mo ti sọ yìí kẹ́ sẹ́mi ní tún náà rí èyí mọ́ ni ọlọ́mọdé ń sàgbà Ọlọ́mọdé mọ́dé ń rí kò tó wọ káàdì gan. tí mo dìklẹ̀ lójú agbo ní ìsìnkú wà ń bẹ̀ bí táwọn ti rí pọ̀ Bẹ́ẹ̀ni. فقال اشكروني mo ń gbàlejò ńlẹ̀ àná ni àbúrò dáàdì mi gangan kú ẹ̀tí bílíọ̀n gangan ilé ti kún ṣùgbọ́n ìgbọ́dọ̀ disappoint yín torí ẹ̀ disappoint mẹ̀kúnnù ara mẹ̀kúnnù sì láwa فقال اشكروني أيها الثقلان. ẹ jẹ́ máa wí Náà. ọ́ọ́dì ó mọ̀ pé ọmọ kò ń sọ̀rọ̀ fún ọ Sọ̀rọ̀ fún ọ. ọmọ sọ nínú tó bọ̀ ọmọ lọ mọ́sálásí gbàtọ̀rọ̀ fúnra mẹ́lì ọlọ́mọdé owó wọ́n fún ọ ní nǹkan ọ̀lẹ́ bùn yàn ọ́ ìsọmọ ọkọ Ìsọmọ ọkọ. tẹ́lẹ̀ tó mú ọba jọ ni kò ní fún ọ kí wíkẹ̀rẹ̀ àmì ìsinmi èyí ṣe dé máa mi kàn ìwé ìlẹ́ni sọ̀rọ̀ orí وما أمر الله العباد بالشكر ọ̀sán náà wà lẹ́yìn ẹ̀yà fẹ́ ìbẹ́bí náà Náà. ọmọ ẹ̀yìn Ọmọ yìí. ọmọ ẹ̀yìn olóore rẹ Ọmọ yìí olórí rẹ. tẹ́wọ̀n ibà gba máìkì báyìí ẹ̀rù kí o sẹ́lẹ̀ mí láyé mọ́ ni wọ́n máa dá ọkọ̀ mi sá wọ́n náà jẹ̀bi ẹ̀ tó bá sọ pé ní bí n kó náà sọ yẹ̀dẹ̀ yẹn kárí Ó sọ̀yàn dèèyàn kárí. kò lè pariwo náà bí wọ́n á jẹ́ kó máa bí ọ Kó máa bí ọ. sì ló gbọ́dọ̀ tiẹ̀ tó yẹ wọ́n jẹ فقال اشكرني أيها الثقلان. wọ́n kí ní tó ń jọ rẹ̀ nínú àkíkàtà ṣúkìrì àrẹ̀dọ́bìlì yasir Ìlọrin mo wà yìí abẹ́ ẹ̀kọ́ ni ìyá lọ́jà àwọn ní kí ní jẹ́ oore Lórí. pàápàá oore ni kọ́ yọnu sí díẹ̀ tí a bá gùn ọ́ Bá bú ọ. bí táyì ọ̀pọ̀lọpọ̀ ti ṣubú nù Bẹ́ẹ̀ni. bí kò ṣe tó ẹsẹ̀ lásán ló wá fún mi kí ló fi mẹ́rìtì ẹ̀ wọ́n gùn ọ́ ni Wọ́n bú ọ ni. ìwọ náà campaign fọ́gà ẹni ó lẹ pósítà kájú ọ̀ lọ Àbí. àwọn bó ṣe mọ ní nǹkan tí wọ́n fún wọn ni tẹ́yìn gorí ọkọ̀ ni tẹ́ fi ń rípò ṣùgbọ́n àkànnà ọkọ̀ wọn ò gbádùn wọn fóṣù mẹ́fà tẹ́ fi campaign èmi lẹ fún àwọn Ilẹ̀ fún ọ. tó máa yá lọ لما أمر الله العباد بشكره kápẹ́ ní kásẹ̀ wàhálà lẹ́yìn ọ̀gá làá fi ń pín ipò ní ẹni tó gorí ọkọ̀ àtọ́bí tí ò fọmọ lọ́yàn lé tó yọ lálẹ́ lẹ́yìn yìí báyìí àwọn ẹkùn níwájú. àwọn fún ọ ní ẹsẹ̀ olóògá disappoint mi tí mo rò pé ó fún mi jù bá ń lọ ẹsẹ̀ ilé yín ọdún bá lè lé yín lọ Àbí. Ọlọ́sẹ̀ jì ní retí. ssg ní retí ebó mélòó lọ́gbọ́ tó ẹ̀sẹ̀ sẹ́kẹ́tìrì ìjọba ìwọ̀nba tí ń fún ọ náà tó ń sọ pé agbádá tó wá fún ọ nípa ọ̀ tó yẹn lé yín ni wọ́n tó ti tẹ́lẹ̀ àdúgbò kan tó fi ọ sípò ọ ti yẹ̀yẹ́ wọ́n tó ti rárẹ̀ kí àwọn
mo ti rẹ̀ kí àwọn lọ́dọ̀ mẹ́lá. لما أمر الله العباد بشكره ẹ̀yin lẹni wá sọ̀rọ̀ فقال tí bá ti pọ̀ ló tó ẹ jẹ́ kìbọdélẹ̀ fún ọ dáadáa. أيها الثقلان ẹ jẹ́ máa dé kílé kọ́ ẹ jẹ́ kìbọmọ́lẹ̀ fún àwọn máa lé olóore sún dí ọlọ́pàá ẹ ṣe ọ ní orí wọn kẹ lọ ṣàgídí èmi ni ń kọ́ ní níta gbọ́ báyìí èmi ni ń ọfiṣíètì ẹ̀ èmi ni ń mọdúrètì ẹ̀. ولو كان يستغني عن الشكر ماجدا láti ò kàwé kíláàsì tẹ́mi lọ ẹ̀rí màmí. لعزتي wọ́n máa nù lókè máa sọ báyìí. مجدي bí tọ́lọ̀ bá mi dénú. أو kò sẹ́lẹ̀ tí mo fẹ́ sọ tẹ́mi yìí gbọ́. بمكاني لعزتي مجدي أو علو مكاني tí bá ti sọ méjì sí kí n jẹ́ sinmi. Bẹ́ẹ̀ni. á ó dùn wọ́n yá yìí. لما ó ní sọ yóò kù. أمر الله العباد بشكره àwọn èèyàn fẹ́ mi wá ìtì lọ. فقال اشكروني àwọn tó fà ó lọ sọ. يا ثقلاني Gali ni jọ̀ọ́ Gali ni jàre lábẹ́ AA ẹ wo Dr. Gali ẹ wo bàtí ń smile ẹni ìyá bá jẹ gbọdọ̀ mọ́ rẹ́rìn báwọn. Ẹ̀rí Mọ́sàgì ni. ẹ̀rín mọ́sàgì ẹ̀tọ́ kébí ń pa wọn nẹ́tíwọ́ọ̀kì yín sókè kẹ́lẹ́ bá ṣe dáadáa sísàlẹ̀ ẹ sì sọ máa lè wọ́n fẹ́ rí mi sípò kò ní wọ́de mọ́ ọlọ́fẹ́ rí báṣẹ ayé rẹ̀ ìwọ ọ̀kà burúkú wọ́n fi ń kú ọ̀gá rẹ̀ ọ̀dá sí kò ní yí ọmọ. Àmín. فقال اشكروني wọ́n fẹ́ dìtẹ̀ wọ́n náà fi jalága ẹ̀rí pọ̀ gà ń yàn àjẹ kí ni kó tó máa ṣe sẹ́nu oró bàjánu ẹ̀ sí bọ́ọ̀gà yẹn bá yàn jẹ́ tó jálé ọlọ́wọ́ sí kádàrá rẹ̀ fún ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n jù yín lọ tẹ́lẹ̀ tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ wọ̀ ọ̀gá máa mú jẹ ọmọ sẹ́lẹ̀ náà ní sẹ́ni mú jù lọ́ta wá délé أيها الثقلان mú jù lọ فقال اشكروني yà sí mú jù lọ bàrá àgbọ̀dọ̀kú dọ́lẹ̀dẹ̀ فقال اشكروني أيها الثقلان inú mi ń dùn pẹ̀lú ọ̀rẹ́ wa tó wọ́n yẹ ẹ̀ ní Mẹ́kà. Bẹ́ẹ̀sì orin lẹ́sẹ̀ fún màmá yìí. Ẹ wò mí, tá a bá rọkọ̀ fún ìyàwó kò ní gbé wọ sàárè. Ẹlòmíì ni ó tó gùn. Bẹ́ẹ̀ kọ́lé fún yóò jáde. Èyí máa kú pẹ̀lú Mẹ́kà ni. Aláàjì kú lónìí o. Aláàjà kú lónìí yóò wọ sàárè pẹ̀lú Mẹ́kà ni. Níwájú Ọlọ́run báyìí, gbogbo ọtún bá tún lọ Mẹ́kà ọ̀tọ̀ láyé tí wọ́n dúró sí. ودادك ليس يهدمه وداد Ó ní tó jẹ́ ìrànláyà mi Mẹ́kà. Kò sí ìfẹ́ ẹni tó ṣe dédé ìfẹ́ ìwọ ìyá mi. جزاك الله Ó ní mo fi Mẹ́kà kí ìwọ ìyá mi. بالخيرات أمي Mo fi Mẹ́kà kí ọ ní. جزاك الله Nígbà tí ìdílé kan bọ́ ṣe pọ̀ mí. بالخيرات أمي Wọ́n lè gbé ọ síkùn bọ́ ṣe gbé mi síkùn. N ò lè fẹ́ ló yọ ọkùnrin rẹ̀ bọ́ ṣe yọ tèmi. Ó dà mo fi lé Ọlọ́run dúpẹ́ fún ọ̀yá mi. Màmá ó ti dúpẹ́ parí. أحب الوالدين إلي أمي Ìjọba ọ̀rọ̀ màmí ní Mẹ́kà. Ntí tó báyìí pàápàá. فلا أم Pàápàá ní tí tó báyìí. تقوم مقام أمي Màmí wá jí lóru. Wọ́n sì fojú kan Káàbà. Mo lẹ́rìí Káàbà pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n ní bàbá yín gbìyànjú ọ̀kan tó kù tí òrìṣì lọ fẹ́ ṣe. الله Àwa dání. Ṣé mo ti Mẹ́kà dé náà? Bọ́ọ̀ bá ṣe ń pààjú Mẹ́kà tọ̀rọ̀ rán mi. Tó ní aláàjà tèmi náà wẹ̀yìn. Àfi tó bá fẹ́ lọ́wọ́ ní fún ọ. ولا أم Lẹ́mi tí mo dúró yìí. تقوم مقام أمي Ẹ̀yọ́ máa lè wọ̀nyí. Ẹ̀rọ mọ́tò 30 million fóbìnrin. Ìyá rẹ̀ ò dé ẹsẹ̀ Mẹ́kà. Sórí rẹ̀. Àbí ẹja túká náà ni. Kò lè yé ọ.
هي الأضلاع ìyá. في أعضاء جسمي. mama lórí òní ẹ jẹ́ ṣàdúrà ìbẹ̀rẹ̀ orí nínú ولولا الأم. wọ́n pàrà òmùra lọ́dọọdún ìyá rẹ̀ òde kò tí ẹ pé airport àwọn bàbá tó bí ọ wọ́n iṣẹ́ lórí rẹ̀ ولولا الأم ẹ ti parí ẹ̀ kí n máa lọ. لم أبلغ مرامي. wọ́n ti máa sọ náà ìyá mi ní òun débi tí mo dé láyè. màmá yín ni ò gbé pé lẹ́fí yàn bẹ́ẹ̀ ti yàn yìí gbogbo àtànà rò kò sí tó jẹ́ àyàn àwọn tó bí a wọ́n rí ìyàwó àyàn jẹ ẹ̀yin bẹ́ẹ̀ ọkọ yín ó rí yíyàn jẹ o bẹ́ẹ̀ bá jẹ́ orí yíyàn jẹ ẹ má lè ti pọ̀ ọmọdé rẹ ní mọ́kà o. أطاعت والدي بجميع جهدي gbogbo nǹkan lè yá mi fi tẹ̀lé ti bàbá mi لأسعد ó rà sí ni bàbá mi kò tú في الدنا والأمي. ìjọ tó sùkúù pé ó fi kún. الله. ìyá ẹ̀dẹ́ ìlú yìí lè lọ lọ́la. لأسعد في الدنا والأمي. abájọ tẹ fi rẹ ẹtẹ ìlú màmá àti ìlú bàbá àti ẹ̀gbọ́n ọmọ yín gangan adékèrè kúnlẹ̀ ń wò ìmọ̀ ọmọ bàbá wọn ní ìmọ̀ tó pọ̀. أطاعت والدي بجميع جهدي ọmọ adékèrè kún nìyẹn. لأسعد adékèrè kún. في الدنا والأمي. لأسعد في الدنا والأمي. ìyá lọ́jà wọ́n lè bí ẹ lé ọkọ mélòó ní bẹ ṣúkúrú lè kọ́lùbì tí bá ti wúyì kí n dákẹ́ ṣúkúrú lè sáà wà ṣúkúrú jawari ọ bìlì kọ́lùbì bìlì lè sáà ní bìlì jawari. Masha Allah. ìmí àtọ̀rọ̀ ti múlẹ̀ má wulẹ̀ máa pé ṣé kò lè rẹ̀ mo lè sọ́ dalẹ́ báyìí tí ní ma fi sọ̀rọ̀ ẹ̀bùn tó lọ fẹ́ mi ni ẹ ti wọ́n sọ mẹ́ta ìka ṣàdúrà èyí á máa fọkàn dúpẹ́ ẹ̀dá mi lóhùn ẹni bí kíni ọkàn jí lóru rẹ̀ mi sì bùn mi ní mọ́tò náà má jẹ́ ó parẹ́ tàṣọ wúrù ní ìmà ọ̀ọ́yàwòrán oore sọ́kàn n tí a fi jẹ́lẹ̀ ìmọ̀re ni pé ẹ̀rí oore pẹ̀lú ọkàn yín ẹ bá ń bẹ̀ wọ́n ẹ dákun tí wọ́n ń jẹ ní ẹ̀ẹ́dẹ̀ wọ́n pariwo ẹni tí ebi ń papọ̀ láyé àpariwo yẹ pariwo díẹ̀ sí ẹ sá fún wọn o ẹ fún wọn o kò lè jẹ́ ya orí mọ́kàlù. وكن شاكرا لله. tí bá ń ṣènáwó báyìí ń wá dátà tálíkà lọ́tọ̀ ẹ má jẹ́ lọ́wọ́ o àwọn àtàlẹ́ gbé gidi ayé olúwa ẹ̀rù ẹ má nà wọ́n o. báyìí kéde kan 2,000 F1,000 kún fún ẹsẹ̀ tó wọ́n kálẹ̀ o bí a ṣe ń hóhùn kálukú fẹ́ kọ́ ọmọ náà yà báyìí o ẹni tẹ́ ẹ̀ bá sì jẹ lójú rẹ kì í bínú o àdókòrò àwọn ọ̀ràn amákàwọ̀ tó fún alọ́kà jẹ dákun olópò yóò jẹ mẹ́rin mẹ́rin. وكن شاكرا لله. وقالبا. ẹlẹ́ẹ̀kejì ká máa fi ahọ́n dúpẹ́ wọ́n bìrì jàwárì bóò ní tuyù ẹ̀wọ̀n mi. قلبا وقالبا. ẹ̀yin àbúrò mi. على فرح. àwọn àbúrò mi nìyẹn. إن المزيد مع الشكر. sẹ́yìn àmọ́ládà wọ́n mú mi nìwọ́n sí àyè wọ́n sá ọkọ̀ ìyá rẹ̀ lè mi lẹ́kọ̀ọ́ ìjòkó rẹ̀ lẹ̀. على فرح. ọ̀sọ̀sọ̀ orí káàkiri. إن المزيد مع الشكر. ọmọ dáká nìyẹn. ọmọ dáká forí kérékè ara dúpẹ́ ẹni bí kíni. ẹ dá mi lóhùn. ìwọ tí wọ́n sọ orin fún tọ̀ọ̀lẹ́ fowó san padà. ẹ tó fún ọ lówó wá ń ṣèjọ lọ́mọ tó kánópì. ìwọ kó yẹ kó wọ ọsọ tuntun jọ náà kí ló dé òun létí dírẹ́sì báyìí olóore mi ní sí nǹkan ìwọ lọ wá dé káyìn orí náà ní mú ọ lọ́wọ́ ọ ní tó fi sun orí padà
ọ̀ tó lè fàlàáfíà sàn. Ó yẹ ká má là wá. Ẹni ó wáṣẹ́ fún ọ́n sí nǹkan ọ̀lẹ́ sí wá. Ó ní mi ní máa sáàfù lójú agbo. Tábọ̀ sọ ọ́ dé ètò fi distinguish ọ̀rẹ́ rẹ̀. Oríire ò pé. Allah. Àṣà tó lè fara dúpẹ́ dọ́kọ̀. Fara dúpẹ́. Ni mo sọ fún yín. Ìwọ lọ́kọ̀ dé bẹ́ẹ̀ dájí. Ṣé o lè fẹ́ rán mi o? Ó dẹ̀ tí mo sọ bẹ́ẹ̀ sì mọ̀lú. Tó bá ti ń pa kí n máa kó wọlé. Wọ́n wà ní bọ̀dé kọjá màálù. Olóore mi ní ń sèǹdáwó. Olóore mi ni. Ìyẹn sóore fún ọ. Ọwọ́ adé lásìkò mẹ́nu. Òní mẹ́nu fún ọ. Item 7. Item 10. O ti wá kà. Wọ́n bọ̀. Tí mo ti mọ̀ sáàfù oúnjẹ ni. Ìwọ kan tó yẹ kó sáàfù oúnjẹ. Èyí mo fara dúpẹ́. Ọba ṣe. Mo tó fi yẹ. Tọ́ ọba lówó. Tọ́ ní ipá. Ọ̀sán ní ara. Ẹ̀yin náà jẹ̀bi láàrin. Ẹ̀yin tálíkà jẹun fún ní nǹkan. Ẹ̀yin lè máa dé kàn níbi ìnáwó olóríire. Ẹ ṣe dá. Kábẹ́rán wí kábẹ́rán wí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà dá. Amóoresù ní sílẹ̀ yín náà. Ẹnìkà amóoresù ní sílẹ̀ yín. Bẹ́ẹ̀ni wọ́n ti gbọ́ yé. Wọ́n lẹ́nìkan bàbá fọ́dún bá ti kọ̀ dáyà ní imam aṣọ yìí mo fẹ́ wọ̀ lọ yídì. Wọ́n wá gbé fún un. Kò wá ní wọ ọkọ̀ lọ yídì yóò wá jọ wájú ọkọ̀ mi. A ní ẹwà gbádà yìí lè máa mú ló ṣe. Wọ́n á máa wú mi lórí pé kí wọ́n gbé fún ọ. Wọ́n kà burúkú yìí. Mo fẹ́ ṣàdúrà nìyẹn. Wa kun shakiran lillahi. Qariban wa qariban. Bàbá ọlọ́sàásá. Àwọn ẹ̀dà. Owó kéré bàbá. Abdulwasi Tẹ̀jídínì. Àbúrò gómìnà. Gómìnà ló kó wọn jáde. Gómìnà ló kún ọ. Wọ́n tó fẹ́ dúpẹ́ wọn á bọ̀ ní ìsìn. Aláàfáà nílì.